pé mi kìíra. Ilé iṣẹ́ wo ló ń tètè jáde lọ? Ilé iṣẹ́ wo ló ń tètè jáde lọ? Tálá láàánú bẹ́lẹ̀ ti sọ́dọ̀ mi. Òrùka ètò ìjọ sí mi. Àràbà mo ní bàbá mi. Àràbà mo ní bàbá mi. Àràbà mo ní bàbá mi. Ilé ẹni bàbá mi. Tó ń gbé mi jáde lọ. Àràbà ẹsẹ̀ ṣe bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Bóyá ọ̀pọ̀ lórí bẹ́ẹ̀ kí kò máa máa bá o. Báwo máa wá ṣe é?
ọ̀dọ̀ wa dé dá sí láwa o àwọn ìlú pé bí àbí bẹ́ẹ̀ kọ́ o pàfọ́mà fẹ́ níbí ìmọ̀lẹ̀ tó gorí ìmọ̀lẹ̀ lóru àlánúrì bàbá ẹlẹ́sìn tuntun kò ní forí sọ bí kò ní forí sọ pé yóò túbọ̀ máa pọ̀ sí mi ìlú ọ̀ṣun pọ̀ ọ̀rọ̀. Adéwálé yànnà ìgbẹ́ níbí ọlọ́tọ̀ ìgbẹ́ níbí olùgbàyè àwọn ọmọ gbogbo àwọn sókè ojú àwọn kan kò wá rárá ẹ̀tọ́ ó pọ̀ ìgbòlọ́lá ló kọ̀ wá ìgbòmìjà gbélé wa wọ́n kọ̀ bẹ́ẹ̀ tó pè wá ìgbòlò sáàmà wá àtàmọ̀dá Yésù wò sáàmà bàbá olóòlè kí ló dé ẹ̀yìn tó tó lórí sóòtò
ẹ̀yin tẹ̀kọ̀ lórí sóde. Dọ̀bà sọ́lá yé Adébórí yóò sọ lọ́wọ́ sùn. Olùgbàlù kí a máa fọ́mọṣẹ́ ọmọṣẹ́ tá a kó wá. Ọlọ́run kan ọmọ Adédọ́s. Osama ọmọ Adédọ́s. Ọ̀rọ̀ gbogbo yìí ní ìdáhùn láíláí. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ fọ́mọ́nù bàbá Lájí Agége. Bàbá Lájí Agége. Bàbá Lájí àgbáyé. Bàbá ẹlẹ́sìn tuntun. Bàbá ẹlẹ́sìn tuntun. Bàbá Lájí àgbáyé. Ẹ kí bá fọ́mọ́nù ọmọ olùgbàyè tó ń jà sí òde gbogbo wa. Olùgbàyè wà sóòrùn bàbá rẹ̀ ògbógbó. Ẹ̀mí pé ẹ máa ti ṣẹlẹ̀ sílé gbogbo wa. Ògbógbó. Ẹ̀mí pé ẹ máa ti ṣẹlẹ̀ sílé wa. Olùgbàyè wà sóòrùn bàbá ògbógbó. Ẹ̀mí pé ẹ máa ti ṣẹlẹ̀ sílé gbogbo wa. Ògbógbó. I